kẹtíkẹtí làwọn èèyàn rọ́wọ́ ìlú Òṣogbo lọ́jọ́ tí olóyè Ifáyẹmí Ẹlẹ́bùíbọn ṣayẹyẹ ọjọ́ ìbí ńlá, pàápàá bí àwọn òṣèré tíátà náà ṣe bá wọn débẹ̀. Ọmọ àgbà òṣèré èyí tó ń gbé nílùú òyìnbó náà wálé o, bẹ́ẹ̀ lójú àwọn òṣèré bíi Bàbá Lérè Pàímọ́, ìyẹn Ẹ̀dá Onílé Ọlá, Kúnlé Afọ́d àti olóòtú ètò Másùyìnbó àtàwọn òṣèré lóríṣiríṣi ló bá wọn débẹ̀ lọ́jọ́ tí àràbà ìlú Òṣogbo ṣayẹyẹ ọjọ́ ìbí ọdún 89, ìyẹn 79 years lókè erùpẹ̀. Ọjọ́ ìbí má ní ìgbàgbé ni ọjọ́ yìí o. Bẹ́ẹ̀ ni wọ́n mú èyí bá ojúbọ Ògbè Ìyọ́nú, ohun ìṣírí pẹ̀lú èyí tí wọ́n fi ta àràbà wọ ìlú Òṣogbo àti olú ìṣẹ̀ṣe lọ́rẹ. Láfikún, àwọn ládéládé, lọ́balọ́ba, àwọn síríkì àti sàràkí ni wọ́n jọ kún bẹ̀rẹ̀ pẹ̀tẹ̀ bíi Àtaọ́jà ìlú Òṣogbo, Tìmì ìlú Ẹdẹ, Olúfọ̀n tìlú Orólú, Aláyẹmọrẹ tìlú Ìdó Ọ̀ṣun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tán síbẹ̀ o, àwọn gbajúmọ̀ òṣèré náà ṣaláìdébẹ̀ bíi olóyè Lérè Pàímọ́, Ẹ̀dá Onílé Ọlá, Oyíndà Dúróládìpọ̀, àwọn ẹgbẹ́ tíátà nípínlẹ̀ Ọ̀ṣun, Kúnlé Afọ́d, Tóyìn Adégbọlá, Oyin Adégbènró, Ọláníyàn Tósìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Láfikún, àwọn ọ̀jọ̀gbọ́n nínú àṣà káàkiri Nàìjíríà ni wọ́n yẹ ayẹyẹ yìí síbí. Olóyè Níkẹ́ Òkúndáyé, ìyẹn Níkẹ́ Art Gallery, Olóyè Akíntúndé Ayẹni, Yemkem International, Ọlálékan Fábilọlá Másùyìnbó, Táyọ̀ Bello Wàṣeré, Ṣínà Ayọ̀mí Daniel, Ojú Àbújá, Túndé Dáúdù, Singapore àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n jẹ́ kí ayẹyẹ yìí dùn gbọ́ngbọ́n. Bákan náà ni àwọn olóṣèlú ọ̀gbẹ́yìn, pàápàá jùlọ olùdíje gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun, Ọ̀gbẹ́ni Bọ́lá Oyèbámijí, Ibrahim Taofik Káyọ̀dé àti àwọn tọ́rọ̀ kàn. Ju gbogbo ẹ̀ lọ, ọjọ́ ńlá nínú ayé Ifáyẹmí Ọ̀ṣúndàgbònú Ẹlẹ́bùíbọn ní ọjọ́ 25 oṣù yìí. Ọjọ́ ìbí má ní ìgbàgbé ni pẹ̀lú bí tolórí tẹlẹ́mù ṣe yẹ́ ẹ sí. Bẹ́ẹ̀ làwọn olólùfẹ́ rẹ̀ ṣe ládùúrà pé yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láàyè nínú owó, ọlá, àlàáfíà tó péye pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ gidi. Àṣeyọrí tí wọ́n ti rí ní wọ́n padà lẹ́yìn àṣẹ wọ́n padà lẹ́yìn wọn àṣẹ wọ́n ṣe nínú ilé ẹ máa bá wọn lọ́wọ́ ṣe àṣẹ àlàáfíà tó tó wọn lọ́wọ́ àṣẹ àlàáfíà tó tó wọn lára àṣẹ ìgbà àwọn kó lè ṣe àṣẹ àwọn ọmọ kó lè ṣe àṣẹ kọ́mọ́ rí wàhálà nínú ilé àṣẹ nínú ilé kọ́mọ́ rí iná àṣẹ owó iná nígbà tó kọ́mọ́ ṣẹlẹ̀ àṣẹ àdúgbò lọ́wọ́ yóò. Kábíyèsí o ti gbogbo àwọn gbogbo olúwa ló jẹ káyíwá náà. Àṣẹ ìpínlẹ̀ Ọ̀ṣun ẹjọ́ ronú. Àṣẹ ẹjọ́ ráyè. Àṣẹ ìrẹ gbogbo dé. Àṣẹ ayọ̀ gbogbo pọ̀. Àṣẹ òdìbò díbọ̀ kámọ́rí wà láwọn. Àṣẹ kámọ́rí dààmú nínú ọ̀ṣun. Àṣẹ ìpínlẹ̀ Ọ̀ṣun kí gbogbo ọlọ ní ọwọ́ rẹ̀ sí. Àṣẹ ìrẹ gbogbo ó sì ṣùgbọ́n bọ̀. Àṣẹ bẹ́ẹ̀ ló máa rí ẹ̀. Àṣẹ àṣẹ àṣì ilé ìlú. Ẹ máa bá ní kí bàbá mi. Àṣì ilé orúkọ ti alálẹ̀ Àwídàdù tí fi lóró jiyàn, àwídàdù tí fi gbẹ̀gìrì jẹ́ka, àwídàdù tí fi lápáta àti ẹ̀kọ́ tí fi yangan sányangan. Bàbá ọ̀dárè máa rìn ọ́, bàbá ọ̀dẹ́ fọ́mà fún ọlẹ́gbọ̀n. Àpàìmọ̀ ní oníwà sọ́mọ́ ààrẹ, ìgbà òyà ìfọ́n ilé ìwò, ìfọ́n ilé ìgbémèkù ọmọmìnrin ìsùnkún àti
Ní Brazil,